Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Káyégbò òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Oluwaseun Adesewo. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọwọ́ ti tẹ ọmọbìnrin kan ní ìpínlẹ̀ Ondo nítorí pé ó pàdé àpòpọ̀ láti gbẹ̀mí gbajúgbajà kan. Kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Niger ni ó ti gbójú agan sí olórí àwọn ikọ̀ agbésùmọ̀mí Rabi tí wọ́n sì mú àwọn afurasí 15 mìíràn. Ọkùnrin kan ni wọ́n ti sọ sẹ́wọ̀n ọdún 2 àti ààbọ̀ nítorí tí ó ń dúnkokò mọ́ ọmọbìnrin kan pẹ̀lú àdá. Ti gbé ọkùnrin kan lọ sílé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn pé ó gbá kọmíṣánná fún ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ní owó tó tó ẹgbẹ̀rún náírà. Ènìyàn 9 ni iná jó ní ìpínlẹ̀ Nasarawa. Ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà ká tó wá gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ ti tẹ ọmọbìnrin kan ní ìpínlẹ̀ Ondo nítorí pé ó pàdé àpòpọ̀ láti gbẹ̀mí gbajúgbajà kan. Àwọn ọlọ́pàá ti mú àwọn méjì kan látàrí pípa tí wọ́n pa ọkùnrin gbajúgbajà kan Adébáyọ̀ Ọládòyìnbó ní ìpínlẹ̀ Ondo tí àwọn ènìyàn mọ̀ sí Ṣébáyọ̀. Àwọn afurasí náà ni wọ́n pe orúkọ wọn ní Adeoye ẹni 50 ọdún àti Àtinúkẹ́ Adéníyì ẹni ọdún 29 ni wọ́n mú lẹ́yìn tí wọ́n rí òkú olóògbé náà ní agbègbè Ìjápò ní Àkúrẹ́ tí ń ṣe ìlú ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Funmilayo ṣe sọ, ó ní àwọn mú àwọn afurasí náà lẹ́yìn tí àwọn ṣe ìwádìí lórí ikú tó pa olóògbé. Ọdúnlámì ní òkú olóògbé ni àwọn bá nínú ọkọ̀ rẹ̀ ní Ìjápò estate. Ó tẹ̀síwájú pé ìwádìí alágbára tí wọ́n ṣe ló mú wọn lọ gbé Àtinúkẹ́ nítorí ọ̀rẹ́bìnrin olóògbé náà ni tí ó sì wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó kú. Kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Niger ni ó ti gbójú agan sí olórí àwọn ikọ̀ agbésùmọ̀mí Rabi tí wọ́n sì mú àwọn afurasí 15 mìíràn. Àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Niger ni wọ́n ti jáde tí wọ́n sì mú àwọn afurasí tí kò dín ní 15 nínú èyí tí ògbóǹtarìgì agbébọn ni tí ó ń jẹ́ Rabi Yusuf tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Rabi tí wọ́n ti fi ẹ̀sùn lóríṣiríṣi kàn. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CP Shawulu Ebenezer Damama ló fi èyí léde nígbà tí wọ́n ń fi ojú àwọn afurasí náà hàn ní olú iléeṣẹ́ wọn tó wà ní Minna. Ó ní lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí náà ní jíjí ọkọ̀ gbé, ìfipábánilòpọ̀, ìwà jàgídíjàgan àti ògùn olóró ní ìkáwọ́ wọn.
Dàmánì tó sọ pé olórí ikọ̀ agbésùnmọ̀mí yìí Rabi ni ó jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Muwari camp tí ó ti ń lọ́wọ́ nínú oríṣiríṣi ìjínigbé tó ń wáyé jákèjádò ìpínlẹ̀ náà. Ọkùnrin kan ni wọ́n ti sọ sẹ́wọ̀n ọdún 2 àti ààbọ̀ nítorí tí ó ń dúnkòokò mọ́ ọmọbìnrin kan pẹ̀lú àdá. Ilé-ẹjọ́ Grade 1 Court tó ń jókòó ní déédéé ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì rán ọkùnrin kan ẹni ọdún 28 Sani Mohammed sí ẹ̀wọ̀n ọdún 2 àti ààbọ̀ nítorí tí ó ń dúnkòokò mọ́ obìnrin kan tó ń bá wọn tajà pẹ̀lú àdá. Adájọ́ Malam Saminu Suleiman ni ó rán ọkùnrin náà sẹ́wọ̀n lẹ́yìn tí ó bẹ̀bẹ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Suleiman wá sọ sẹ́wọ̀n láì fún ní àǹfààní láti sanwó ìtanràn tí ó sì ní èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó kù pẹ̀lú ìwà ìbàjẹ́ báyìí. Ọkùnrin kan ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ pé pẹ̀lú ẹ̀sùn pé ó gbá kọmíṣánná fún ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ní owó kan tó tó $1,000,000. Ọkùnrin kan tí ó ń jẹ́ Bùkọ́lá Bọ́lájí ní ọjọ́ Ẹtì níwájú Àkúrẹ́ Magistrate Court ni wọ́n ti wọ́ lọ síwájú Àkúrẹ́ Magistrate Court fún ẹ̀sùn pé ó jí ohun ìní kọmíṣánná fún ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Abíọ́dún Àṣàbí tó tó $1,000,000 sí tirẹ̀. Ọlọ́pàá tí ó wọ́ lọ síwájú ilé ẹjọ́ Ìpẹ́tọ̀ Simon Wada ló ti fi tó ilé ẹjọ́ létí pé afurasí ẹni ọdún 38 ni ó ṣe ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2023. Wada ní ọkùnrin yìí ló gba owó lábẹ́ wípé ó fẹ́ ṣe 12 casement aluminium windows fún olùpẹ̀jọ́ ní èyí tí ó kùnà láti ṣe. Ó ní ó tàpá sí òfin section 418 àti pé ìjìyà wà fún irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ section 419 Chapter 37 Volume 1 òfin ti ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Ọkùnrin náà wá bẹ̀bẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ Aya R.O. Ọmọṣílé wá rọ ilé ẹjọ́ láti gba onídùúró oníbàárà òun tí ó sì ṣe ìlérí pé kò ní sálọ tí wọ́n bá gba onídùúró rẹ̀. Adájọ́ ilé ẹjọ́ náà ọ̀gbẹ́ni Dámilọ́lá Ṣekóní wọ́n gba onídùúró ọkùnrin náà pẹ̀lú $1,100 tí yóò sì wá ọ̀tọ̀kùlú ìlú méjì tí àwọn náà yóò sì san iye owó kan náà. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 15 oṣù kẹta ọdún 2024. Ènìyàn 9 ní iná jó ní ìpínlẹ̀ Nasarawa. Ènìyàn 9 ló pàdánù ẹ̀mí wọn látàrí àbájáde ìjàmbá iná ti ìpínlẹ̀ Nasarawa. Ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí iná pàjáwìrì ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Ombogo Joshua ló sọ èyí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Daily Trust ní Ọjọ́bọ̀. Ó ní àjọ náà ló dóòlà ẹ̀mí 18 nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ohun tó fà ìjàmbá iná náà. Ó sọ pé ìdá 80 nínú 100 ló ní ṣe pẹ̀lú ìwà àìbìkítà àti àìjáfáfá. Ó wá rọ àwọn olùgbé láti máa rí i dájú pé wọ́n ń pa gbogbo nǹkan èlò ilé tó bá jẹmọ́ iná lóòrèkóòrè tí wọn kò bá lò wọ́n nítorí èyí yóò ṣe wọ́n ní àǹfààní láti dín ìjàmbá iná. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo káfíńrè pàdé.